gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó tún jẹ́ akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC lásìkò yìí ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá là ń sọ nípa ẹ̀ tó ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun láàrin ọdún 2010 sọdún 2018 ó ti jẹ́ kó di mímọ̀ ó ti sọ̀rọ̀ sókè ó ti tú àṣírí wípé lẹ́yìn tí òun gbé ìjọba fún ẹni tó gbàjọba lọ́wọ́ òun ní gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọlọ́lá jùlọ Alhaji Gbóyèga Isiaka Oyètọ́lá tó jẹ́ mínísítà ọ̀rọ̀ ohun tó ń wọlé sórí omi lórílẹ̀‐èdè Nàìjíríà lásìkò yìí èèyàn Minister for Blue Economy and Marine ó ní ọkùnrin náà nígbà tó gba ìjọba lọ́wọ́ òun níṣe ni ó máa forú yarò tó jẹ́ pé ìjọba ìtanú ló ṣe tó sì ní gbogbo ìjọba tó ṣe fọ́dún mẹ́rin níṣẹ́ ló fi ń gbógun ti òun tó sì fẹ́ fi pa orúkọ rere tóun ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó fẹ́ fi parẹ́ kì í ṣe ìròyìn mọ́ pé lásìkò tí Arẹ́gbẹ́ṣọlá tó ń ṣe ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun Oyètọ́lá ni ó wà ní ipò lórí òṣìṣẹ́ gómìnà ní ìgbà náà tó sì jẹ́ pé lẹ́yìn ìgbà tí Arẹ́gbẹ́ṣọlá tó parí sáà ọdún mẹ́jọ ẹ̀ lọ́dún 2019 tó fẹ́ gbé ìjọba sílẹ̀ ọ̀tọ̀ ni ẹni tó wù láti jẹ́ kó di gómìnà lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé níṣe ìní ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ò tí ì dára nígbà náà ni ló sọ fún Arẹ́gbẹ́ṣọlá wípé Gbóyèga Oyètọ́lá gan ẹni kó gbé ìjọba fún ọ̀rọ̀ ẹni ó sì di ìjà láàrin Arẹ́gbẹ́ṣọlá àti Tinubu nítorí pé Arẹ́gbẹ́ṣọlá ò fẹ́ kó Oyètọ́lá kó di gómìnà lẹ́yìn ẹ̀ ọ̀tọ̀ lẹ́ni tó fẹ́ kódà ẹni tí wọ́n fẹ́ wọn lọ́mọ bíbí ìlú Ìwó ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ akọ̀wé ìjọba ẹ̀ nígbà náà Alhaji Mashood Adéòtí ló fẹ́ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn Arẹ́gbẹ́ṣọlá padà juwọ́lẹ̀ fún Tinubu ọ̀gá ẹ̀ wọ́n sì fa Oyètọ́lá sílẹ̀ ṣùgbọ́n òbí Oyètọ́lá ṣe gba ìjọba níṣe ló bẹ̀rẹ̀ sí ní máa gbógun ti Arẹ́gbẹ́ṣọlá ọ̀pọ̀ àwọn iṣẹ́ tó ṣe ní kò ṣe ní ọ̀pá ti àwọn ọ̀pọ̀ àwọn iṣẹ́ tàrẹ́gbẹ́ṣọlá ṣe láṣepàtì ní òparí bẹ́ẹ̀ ló jẹ́ pé gbogbo àwọn nǹkan tí Arẹ́gbẹ́ṣọlá ṣe ni ló pa ọ̀pọ̀ wọn ló pa rẹ́ dànù ṣáà nígbà tí Arẹ́gbẹ́ṣọlá tó ń tú àṣírí tó fa ìjà wọn àti Oyètọ́lá gan àti ìdí tó fi ń bínú sí tó fi ń takò ní ọjọ́ ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tá a wà nínú èyí tàrẹ́gbẹ́ṣọlá tó lọ polongo òbò fún ẹgbẹ́ òṣèlú ADC àti olùdíje fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ ẹgbẹ́ òṣèlú náà Alhaji Najim Abdulsalam ẹni Arẹ́gbẹ́ṣọlá tú àṣírí èèyàn ní ìlú Ìwó tí ìpolongo òbò náà ti wáyé ẹnu ti jẹ́ kó dìímọ̀ ìpè tó fa ìjà àti wàhálà láàrin wọn àti Oyètọ́lá ni pé bó ṣe gba ìjọba lọ́wọ́ òun pẹ̀lú gbogbo ohun tóun ṣe tó ó ní gbogbo àwọn iṣẹ́ rere tóun ṣe ẹni Oyètọ́lá ló ń parẹ́ ló sì ń bàjẹ́ olóṣèlú ẹ̀tanú ló ṣe ilé ló sì da àárín àwọn rú kódà ó ní ìlú Ìwó tí àwọn wá ṣe yìí tóun ti wá polongo òbò ó ní iléèwé alárànbarà lòun kọ́ síbẹ̀ olówó díẹ̀ ló sì kù tí wọ́n fi parí ẹ̀ nígbà náà ó ní ṣùgbọ́n níṣe ni Oyètọ́lá pàtì tó lọ́ọ́ fi odidi bíi bílíọ̀nù kan náírà ṣòfò tó sì ní bẹ́yìn ó bá kọrú iléèwé tó ti pàtì tó ti bàjẹ́ náà báyìí òbítíbitì bílíọ̀nù tí ó lé ní bílíọ̀nù 5 ni wọ́n fi kọ́ ilé ló sì ní ó ń da ìjà àti ìbínú sílẹ̀ láàrin wọn àti Oyètọ́lá.